إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. الحمد لله والصلاة والسلام على حبيبه محمد رسول الله وعلى آله وصحبه أهل الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún ọba Allah, ìkẹ́ àti ìgẹ̀ fún annabi sallallahu alaihi wasallam, ẹni tí ó lò gbogbo nǹkan tí Ọlọ́run ọba fún gẹ́gẹ́ bí àlàáfíà, mímọ̀, àsìkò láti lè jẹ́ kí Islam kó kárí gbogbo ayé. ẹni tó jíṣẹ́ tí Ọlọ́run ọba fi rán sallallahu alaihi wasallam ballagha risalata wa adda al-amanah. òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ballagha risalata wa adda al-amanata wa nasaha al-ummah. ẹni tí ó gbìyànjú àti mú iṣẹ́ Ọlọ́run ọba dé àyè ibi tí ọba mi fẹ́ ni. bákan náà, àmánà tí Ọlọ́run ọba gbélé lọ́wọ́ tí ṣe Islam, ó jẹ́ iṣẹ́ yẹn káàkiri, ó sì jẹ́ bí Ọlọ́run ọba ṣe rán. ńjọ́ tí òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alaihi wasallam tó iṣẹ́ Ọlọ́run ọba ṣe tán láti máa dágbére díẹ̀ fún àwọn mùsùlùmí, òjíṣẹ́ Ọlọ́run ọba ń sọ fún wa nínú hajjatul wada, tí fi ń sọ fún wa nínú hajji tí òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alaihi wasallam ẹyọ kan tó ṣe náà tí a ń pè ní hajji ìdágbére, tó iṣẹ́ Ọlọ́run ọba ń sọ pé hal ballaghtu, ǹjẹ́ mo jíṣẹ́ tí ọba mi fi rán mi? bákan náà ó sì ń jẹ́rìí pé bẹ́ẹ̀ ni, ìwọ Ọlọ́run ọba náà mọ̀ pé mo jẹ́ débi tó fẹ́. òjíṣẹ́ Ọlọ́run ọba ó sọ àsọọ́lẹ̀ fún gbogbo mùsùlùmí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bẹ lórí ọ̀nà náà yóò rí kẹ́ Ọlọ́run láyé, tó bá di gbangba al-qiyamah yóò ti rí kẹ́ Ọlọ́run. ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, oore láti ọ̀dọ̀ ọba Allah kó máa jẹ́ ti annabi sallallahu alaihi wasallam wa alihi wa sahbihi, àtòun àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tọ́lọ́run bá pé kó máa bẹ nínú àná ti Ọlọ́run àti ti annabi ila yawmin tatazallalu wa tatafattaru fihi al-ardu was-samawatu thumma amma ba'du. lọ́díjọ́ tí Ọlọ́run ọba tí ó ní wá, tí ó fi kásánmà àtilẹ̀ tẹ́nì kọ̀ọ̀kan náà ó fi lọ gbẹ̀san kí la gbé ayé ṣe. lẹ́yìn bẹ́ẹ̀, atọrọ fún àwọn ẹni tí Ọlọ́run ọba lò táàyè yìí fi ń ṣẹ́kù, tọ́lọ́run fi ní kí àyè yóò máa ṣẹ́kù. ẹni tọ́lọ́run ọba lò níbi owó, gbogbo àwọn alhaji wa tí Ọlọ́run ọba fi owó fi lò àti àsìkò àti ìmánì àti ẹ̀sìn tí ń bẹ lára wọn tọ́lọ́run ọba lò, torí pé tí ò bá ṣẹ̀sìn kó sí ìgbàgbọ́, kí ìgbàgbọ́ mọ̀ bẹ, kí ìmánì mọ̀ bẹ, èèyàn ò ní ran kan pé mo fẹ́ fowó fi ṣe tọ́lọ́run. ìmánì àtẹ̀sìn àti àgbọ́yé tọ́lọ́run ọba àti àjogúnbá dáadáa èyí tí ń bẹ lára wọn, èyí tí wọ́n fi rántí pé ká máa fowó ṣe tọ́lọ́run tí àyè fi ń ṣẹ́kù, abẹ́ Allah subhanahu wa ta'ala àtúbọ̀tán wọn Ọlọ́run dákun jẹ́ ó máa dá. gbogbo èyí tí mí àti èyí tí ò mínú dúkìá wọn Ọlọ́run kó bá fi bárọ́kà sí, káyé wọn dá, kí sáré wọn dá, gbogbo òkú ìdílé ẹnì kọ̀ọ̀kan Ọlọ́run kó bá foríjì wọn, kó jẹ́ kí al-qiyamah dá fún gbogbo wọn, ọláàánú ọlọ́lá jẹ́ kan ṣe Ọlọ́run. lẹ́yìn bẹ́ẹ̀, àwọn ustaz wa àdọ́kítọ́rù tí Ọlọ́run bá ń lò, tí wọ́n jẹ́ alágbàtẹrù ètò náà, tí gbogbo ẹ̀ fi ń lọ síwájú, tẹ́ ẹ fi ń gbọ́ àwọn prógámù tó yẹ lásìkò tó yẹ, tí wọ́n ń tò ètò náà, àlàáfíà tí wọ́n fi ń tò, àjíǹdẹ̀ra tí wọ́n fi ń tò, gbogbo nǹkan tí wọ́n fi ń tò ní làákàyè, lálàáfíà, ní mímọ̀, Ọlọ́run gbà kan bẹ̀, kọ́lọ́run kó bá san wọ́n lẹ́san rẹ̀ láyé àti sáyé àtàlùkẹ́yà, gbogbo wọn tí wọ́n ń ṣe láyé Ọlọ́run kó bá dúró tì wọ́n, ọláàánú ọlọ́lá jẹ́ kan ṣe Ọlọ́run. náà lẹ́yìn bẹ́ẹ̀, nǹkan tí a fẹ́ bára wa sọ ní àsìkò yìí, òun náà ni ọ̀kan nínú àwọn àdójúkọ èyí tí annabi sallallahu alaihi wasallam tó dojúkọ lẹ́yìn ìgbà tó tún dé ìlú Madina sallallahu alaihi wasallam. torí pé lẹ́yìn ìgbà tí annabi wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n kógun tì, tí wọ́n bá jà, tí wọ́n lé kó nílùú Maka sallallahu alaihi wasallam, tó iṣẹ́ Ọlọ́run bá dé ìlú Madina, ó tún ní àwọn àdójúkọ lóríṣiríṣi tí òjíṣẹ́ Ọlọ́run bá dojúkọ. wọ́n ti kógun lọ bá ń bẹ̀, wọ́n gbìyànjú àti fi ṣùtá fi kan. nínú ẹ̀ òun ni pé nígbà tí ń di ọdún 9 tí annabi dé ìlú Madina
sallallahu alayhi wa sallam ní táìmù títí ń kù díẹ̀ tó ìṣe ọlọ́run kò kù ju bí ọdún díẹ̀ bí ká sọ pé ọdún kan àti àsìkò díẹ̀ àbí ká pè ní ọdún kan àbí tí òjíṣẹ́ ọlọ́run ọba tí ó fi kó láyé tí ń kù bí ọdún kan tí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam tí ó fi kó láyé àbí kó tiẹ̀ mọ̀ pé ọdún kan kó mọ̀ pé ọdún kan tí òjíṣẹ́ ọlọ́run ọba fi kó láyé torí pé ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ nínú Rajab sì ré oṣù keje ni sallallahu alayhi wa sallam ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam ní oṣù keje ti ọdún kẹsàn tí anabi dé ìlú Madina sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ sì ni anabi wá jáde láyé sallallahu alayhi wa sallam nínú oṣù kẹta ní ọdún kẹwàá tí òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam tí òjíṣẹ́ Ọlọ́run bá dé ìlú Madina lábẹ́ bẹ́ẹ̀ tí n tún mọ̀ pé ó kù sátà díẹ̀ kó òjíṣẹ́ Ọlọ́run bá kó láyé sallallahu alayhi wa sallam ló ja ogun tó jà gbẹ̀yìn tí a ń pè ní Ghazwat Tabuk ìyẹn ni ogun tí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó òjíṣẹ́ Ọlọ́run bá jà gbẹ̀yìn nígbà tí ó dé ìlú Madina kí ló fa sábàbí ogun yìí ogun tá a pè ní ogun Tabuk yìí òjíṣẹ́ Ọlọ́run bá ja ogun yìí ní ìlú kan láàyè kan tá a ń pè ní Tabuk náà ni wọ́n ń pè títí di òní ó ń bẹ ní apá ìbùwọ̀ oòrùn ní ìlú Mamlakatil Arabiyya Saudiya ìyẹn ni pé apá ìbùwọ̀ oòrùn tá a mọ̀ sí náà ti Saudi náà ni ìlú yìí ń bẹ so Tabuk yìí ó jẹ́ àyè kan tó yá sí pé lánàá àwọn ẹni tí wọ́n ń lò bẹ̀ jù òun náà ni àwọn Rome ni wọ́n pọ̀ ń bẹ nígbà tí anabi ń bẹ nílùú Madina sallallahu alayhi wa sallam àwọn tí ń bẹ ń bẹ àwọn náà ni àwọn al-Yahud àyẹn ni àwọn Júù àwọn ni wọ́n pọ̀ ń bẹ tí wọ́n ń lò bẹ̀ ní àsìkò yìí wọ́n wá kóra wọn jọ nígbà tí wọ́n rí pé agbára ti dé fún anabi wa Muhammad anabi ti ṣe fatuhu Makkah ìyẹn ni pé ó ti padà wọ̀lú Makkah ó ti ṣí Makkah ti dìlú Islam lẹ́yìn tí wọ́n lé jáde kó ní Madina ó ti padà sí Makkah ti dìlú ẹ̀sìn Makkah ti di ìlú ẹ̀sìn tí òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sì ń palẹ̀ mọ́ láti lè lọ ṣe hajj ẹyọ kan tó ṣe náà tí a ń pè ní hajjatul wada òjíṣẹ́ Ọlọ́run ọba ń palẹ̀ mọ́ láti lè lọ ṣe hajj láti lè kọ́ àwọn èèyàn báwo la ṣe máa ṣe hajj sallallahu alayhi wa sallam ní àsìkò yìí òun náà ni àsìkò kan tí ó jẹ́ pé púpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ ará Rúùmù yìí láwọn Júù tí ń bẹ́ẹ̀ wọ́n wá rí i pé agbára ti dé fún Islam wọ́n wá fẹ́ dojúkọ Islam wọ́n fẹ́ dojúkọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n palẹ̀ mọ́ láti lọ dojúkọ òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam wọ́n wá kó ọmọ ogun jọ lọ́mọ ogun tí ó dín ní 40,000 lọ́mọ ogun tí ó dín ní 40,000 wọ́n kó ọmọ ogun jọ tí wọ́n pa àwọn èèyàn lọ́tún àtòsí tí wọ́n pọ̀ àsìkò yẹn àwọn Rúùmù yìí sì jẹ́ àyè kan Tabuk yìí jẹ́ àyè kan táwọn Rúùmù pọ̀ àwọn tí sì ń bẹ́ẹ̀ gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sá fún wọn pé ibẹ̀ lágbára kù sí Ọlọ́run sì fẹ́ jẹ́ kó yé wọn pé agbára ò sí ibìkan mọ́ tó Ọlọ́run wọn bá ti dá agbára padà fún kíni fún Islam torí pé Islam ọ̀lẹ níjọ́ tó kọ́kọ́ dìde ṣùgbọ́n pẹ̀lú àánú Ọlọ́run ti dá agbára padà fún Islam Ọlọ́run wá fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé tọ̀ Islam ti di ẹ̀sìn alágbára Islam ti di ẹ̀sìn alágbára nínú àwọn nǹkan tí ó fa sáàbí ẹ̀ òun ni gbólóhùn Ọlọ́run ọba àlekè ọlá tí Ọlọ́run ọba sọ nù Suratu Tawbah Ọlọ́run sọ fún anabi sallallahu alayhi wa sallam Ọlọ́run ni ya ayyuhal ladhina amanu qatilul ladhina yalunakum minal kuffar Ọlọ́run ní yẹ òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam Ọlọ́run ní mo pè é mo sì pé gbogbo àwọn tí wọ́n gbà fún ẹ tí ń ṣe àwọn mùmínì Ọlọ́run ní mo fẹ́ kẹ́ gbógun ti àwọn ẹni tó súnmọ́ yín nínú àwọn ẹni tí wọ́n súnmọ́ yín tí wọ́n ṣalámúlégbè yín láwọn tágbára ń bẹ fún tó yẹ pé àwọn lè wá padà dojúkọ Islam Ọlọ́run ti mọ̀ pé tí ànábì sallallahu alayhi wa sallam kò bá dojúkọ àwọn Rúùmù yìí kí ó jẹ́ kágbára wọn wálẹ̀ kó tó di pé ànábì kò láyé ó yẹ ṣe kí wọ́n tún wá dojúkọ Islam lẹ́yìn ìgbà tí ànábì bá lọ tán láti wá tún máa rò pé láti tún fẹ́ dá Islam padà sí ẹ̀yìn Ọlọ́run wá sọ fún ànábì sallallahu alayhi wa sallam Ọlọ́run ni mo fẹ́ kó gbógun tiwọn àwọn ẹni tí wọ́n súnmọ́ minal kuffar tó sì jẹ́ sí pé wala yajidu fikum ghilza Ọlọ́run ní lẹ́yìn tí ẹ bá dojúkọ wọn mo fẹ́ kí wọ́n rí lára yín pé agbára ti dọ́dọ̀ yín li yajidu fikum ghilza Ọlọ́run ni mo fẹ́ kí wọ́n mọ̀ pé ẹ ti lágbára mo fẹ́ kí wọ́n mọ̀ pé Islam yìí ṣẹ̀sìn ọ̀lẹ kó má yẹ pé wà nábì ó lọ tán wọ́n tún wá fẹ́ mọ́ dojúkọ àwọn tó bá fi ilẹ̀ rárá jẹ́ kí wọ́n mọ̀ pé Islam ti di ẹ̀sìn tí wọ́n gbọ́dọ̀ dojúkọ wala yajidu fikum ghilza bẹ́ẹ̀ ni gbogbo agbègbè bí tẹ́nì kọ̀ọ̀kan máa ń bẹ Ọlọ́run fẹ́ ká fi hàn kèfèrí mùsùlùmí ò gbọ́dọ̀ yọjó Ọlọ́run fẹ́ kó fi hàn àwọn kèfèrí tẹ́ ẹ bá jọ ń bẹ ń pé Islam ẹ̀sìn akínni
Islam ẹ̀sìn tí ó kọ́yàn lójo ni, kì í ṣẹ̀sìn téèyàn ó máa rí pé bóyá àwọn olóró kan ń bọ̀ téèyàn ó máa wá gbọ̀n, àwọn eléégún kan ń bọ̀ mọ́sálásí téèyàn ó máa wá gbọ̀n. Rárá, Islam ẹ̀sìn tọ́lọ́run fẹ́ kí ọmọ rí gílgọ̀ lára wa ni. Ọlọ́run ni wal yajidu fikum ghilza, Ọlọ́run ni mo fẹ́ kí wọ́n rí lára ẹ pé ẹni akíní ẹ, Islam ẹ̀sìn akíní, ìdílé akíní láti bí ẹ, mi ì fẹ́ kí wọ́n bójú lára ẹ, kí mi sì fẹ́ kí wọ́n bójú lára gbogbo ẹ̀yin mùsùlùmí. Ọlọ́run ni wa'lamu anna Allaha ma'al muttaqin, mo wá fẹ́ kí ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ti bẹ̀rù mi, tẹ́ ẹ páyà mi, gbogbo bó ṣe ń kágbára kèfèrí ó pọ̀ tó, anna Allaha ma'akum, èmi Ọlọ́run bẹ pẹ̀lú yín, gbogbo ayé bí kẹ́ńtọ̀ kan bá ń bẹ tí ń pèpè ẹ̀sìn mẹ́, bó ṣe ń kágbára wọn mọ̀ bẹ fáwọn kèfèrí tí ń bẹ ń bẹ tó. Ọlọ́run ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé tí bẹ̀rù àti ìpáyà mi bá ti ń bẹ lẹ́mìí yín, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé anna Allaha ma'al muttaqin, mo ń bẹ pẹ̀lú gbogbo àwọn ẹni tí wọ́n bá ti bẹ̀rù èmi Ọlọ́run. Anna Allaha ma'al muttaqin, Ọlọ́run ni mo ń bẹ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n bá páyà èmi Ọlọ́run ọba, tí wọ́n bẹ̀rù mi. Nínú àwọn nǹkan tí ó fa sábàbí àyà yìí nígbà tó sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam, Ọlọ́run pé Ànábì ṣàkíyèsí pé tọ́ gbogbo àwọn alágbára tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́, mo fẹ́ kó o jẹ́ kí wọ́n mọ̀ pé agbára ti dénú ẹ̀sìn, kó o mọ̀ lọ tán kí wọ́n bẹ̀rẹ̀ sí dojúkọ Islam. Nínú Suratu Tawbah bákan náà, Ọlọ́run bá lékè ọlá ó sọ fún Ànábì sallallahu alaihi wasallam, Ọlọ́run ní qatilul ladhina la yu'minuna bil akhirah wala bil yawmil akhir. Ọlọ́run ní mo fẹ́ kí Ànábì sallallahu alaihi wasallam kó gbógun ti gbogbo àwọn tó yá sí pé la yu'minuna billah, àwọn ẹni tí wọn ò ní gbàgbọ́ òdodo sí ọba tó ní wọn, wala bil yawmil akhir, bákan náà wọn gbà pé ọjọ́ al-qiyamah ń bẹ. Ọlọ́run ní mo fẹ́ kó gbógun ti wọn. Wala yuharrimuna ma harrama Allah, bákan náà nǹkan tí Ọlọ́run bá ṣe léèwọ̀ wọn ò ṣe léèwọ̀, wọ́n ṣe gbogbo nǹkan tí Ọlọ́run bá ṣe léèwọ̀ wọ́n ṣe lẹ́tọ̀ọ́ láàrin ara wọn. La yuharrimuna ma harrama Allah, Ọlọ́run ní wọ́n ṣe nǹkan tí Ọlọ́run bá ṣe léèwọ̀ wọn ò ṣe léèwọ̀, bí wọ́n ṣe ń jẹ ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n mutí, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ṣìnà, bẹ́ẹ̀ ni wọ́n ń parọ́. Ọlọ́run ní gbogbo iṣẹ́ ibi náà ní ń bẹ lọ́wọ́ wọn, tó yẹ sí pé la yuharrimuna ma harrama Allahu wa rasuluhu, bákan náà wala yadnuna dinal haqq, Ọlọ́run lẹ́sìn tí ń bẹ lọ́wọ́ wọn kì í ṣẹ̀sìn òdodo. Ìtumọ̀ ní pé táwọn náà ń ṣe ẹ̀sìn ni àwọn kì í ṣẹ̀sìn òdodo. Ọlọ́run la yadnuna dinal haqq, yẹn ni pé gbogbo ẹ̀sìn tí àwọn Júù ń ṣe ẹ̀sìn ni lóòótọ́, àmọ́ kì í ṣẹ̀sìn tòdodo. Ọlọ́run la yadnuna dinal haqq, wọn ò sí lọ́nà ti òdodo. Ọlọ́run ni mo fẹ́ kó gbóhùn ti wọn. Ọlọ́run ni la yadnuna dinal haqq minal ladhina utul kitaba, nínú àwọn ẹni táwa Ọlọ́run bá fún ní tírà tí ń ṣe àwọn Yehudi àbáwọn Nasara. Ọlọ́run rán Ànábì sí àwọn Róòmù pé lọ bá wọn jà, lọ sọ fún wọn pé tọ́ èyí tó ń bẹ lọ́nà èyí kì í ṣọ̀nà, hatta yu'tul jizyata an yaddin wa hum saghirun, tí dìgbà tí wọ́n fi máa dẹni tí ó máa sanwó orí, tí wọ́n bá fẹ́ kó gbógun tí wọ́n náà ni kán máa sanwó orí, kán lè mọ̀ pé ẹni tí ò bá ti ṣe tọ́lọ́run ọba èèyàn yẹpẹrẹ nínú ayé, kán lè mọ̀ bẹ́ẹ̀. Ẹni tó bá ṣe tọ́lọ́run ní jẹ́ èèyàn pàtàkì, ẹni tó bá kọ̀yìn sí Ọlọ́run èèyàn yẹpẹrẹ ni. Hatta yu'tul jizyata an yaddin wa hum saghirun, tí wọ́n dẹni yẹpẹrẹ, tí wọ́n ní jẹ́ èèyàn pàtàkì nínú àwùjọ. Nígbà tí òṣìṣẹ́ Ọlọ́run ọba sallallahu alaihi wasallam, nínú nǹkan tó fa sáàbì gazwati Tabuk, nínú nǹkan tó fa sáàbì gazwati Tabuk, òun ni pé òṣìṣẹ́ Ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó gbọ́ pé àwọn ará Rome tí ń bẹ ní Tabuk àti agbègbè Sham, wọ́n ti kóra wọn jọ léyìí tí wọ́n kọ́ ọmọ ogun tí ó dín ní 40,000 láti wá gbógun ti tani al-Islam, láti wá gbógun ju Islam àti Ànábì sallallahu alaihi wasallam. Níbẹ̀ ni Ọlọ́run bá pa Ànábì láṣẹ sallallahu alaihi wasallam pé tó bá rí bẹ́ẹ̀ pàṣẹ fún àwọn mùsùlùmí kí wọ́n jáde láti lọ dojúkọ wọn. Òṣìṣẹ́ Ọlọ́run wá rí pé tọ̀ ogun tí wọ́n ń kó bọ̀ yìí ń gbọ́dọ̀ jẹ́ kí wọ́n bá mi lé, nítorí pé tí n bá jẹ́ kí wọ́n bá mi lé aburú ń bẹ́ẹ̀. Àkọ́kọ́ ni pé tí àwọn ọ̀tá bá ń kógun bọ̀ èèyàn ń fẹ̀yìn rìn. Nínú nǹkan tí Islam pè ní minal mubiqat, nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ń kó parun bá ní tí Islam fẹ́, òun náà ni at-tawalli yawm az-zahf, kéèyàn ó fẹ̀yìn rìn níjọ́ tógun bá dé, níjọ́ téèyàn bá ń bẹ láwùjọ ogun, kéèyàn máa wá sá tó bá tásìkò tán kógun bá àwọn mùsùlùmí, àwọn olóró wá mọ́sálásí káwárẹ́ nìkan tí ń sá lọ, àbáwọn eléégún kógun ní mọ́sálásí ká máa sá lọ. Rárá, Islam fẹ́ ká dúró. Ànábì sallallahu alaihi wasallam òṣìṣẹ́ Ọlọ́run rí pé tí n bá fẹ̀yìn rìn kò sí nǹkan tó dáa mẹ́ ju pé kí ojú ni ọmọ akín gbọ́dọ̀ fi ṣe kíni, ó gbọ́dọ̀ fi gbádà. Ìyẹn ni Ànábì sallallahu alaihi wasallam òṣìṣẹ́ Ọlọ́run ọba ò fẹ́ kí wọ́n kógun yẹn abánlé. Aburú tí ń bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ ni pé tá a bá ń bẹ́ẹ̀lé tí wọ́n kógun wá, yàtọ̀ sí pé wọ́n ṣe àwa ní ṣùtá tán, wọ́n tún bà nǹkan jẹ́ nínú ilé wa. A lè rí ilé tí wọ́n wò, a lè rí nǹkan ọ̀sìn wa tí wọ́n pa, a lè rí àwọn omi wa tá a mú tí wọ́n da nǹkan sínú ẹ̀, a lè rí oríṣiríṣi nǹkan tí ó ṣẹlẹ̀ tí wọ́n bàjẹ́. Àmọ́ tá a bá jáde lọ pàdé wọn nílé wọn, tá a lọ bá wọn lé wọn, àwọn nǹkan tí ó bá bàjẹ́ ọ̀dọ̀ tí wọn ló ti mọ bàjẹ́. Bí nǹkan kan, bí àwọn nǹkan ọ̀sìn kan ó bá kú, eré ọwọ́ tí wọn ló ti mọ ṣẹlẹ̀, kò ní jẹ́ látọ̀dọ̀ tiwa, kò ní jẹ́ kí wọ́n bá lu wa jẹ́,
kan wá bàlùjẹ́ kan torí tógun bá wọ̀lú tílu tó bá lọ nǹkan kan ó bàjẹ́ nínú ìlú náà bó ṣe ń kórí nǹkan ó bàjẹ́ ńbẹ̀ Islam wá fẹ́ Ànábì ò fẹ́ kán kógun yẹn bá wọn ńgbà tí ó gbọ́ pé àwọn ará Rome àwọn ará Sham àwọn Yehudi àtàwọn Nasara ti kóra wọn jọ lẹ́ni tí wọ́n ti kọ́ ọmọ ogun jọ tí ò dín ní 40,000 yẹn ni pé ẹgbẹẹgbẹ̀rún ọ̀nà 40 tí wọ́n fẹ́ dojúkọ Ànábì sallallahu alaihi wasallam tá ń pè ní 40,000 tí wọ́n fẹ́ dojúkọ Ànábì sallallahu alaihi wasallam àti Islam Ànábì wọn tó bá rí bẹ́ẹ̀ ọ̀yá ẹja jáde kí a lọ pàdé wọn Ànábì wá sọ fún àwọn mùmínì pé tọ́ ó bá rí bẹ́ẹ̀ ó tó àsìkò tí a jáde láti lọ pàdé wọn gẹ́gẹ́ bí ṣe ń bẹ́nu Sahih al-Imam Bukhari radiyallahu aw rahimahullah yani hadithu Ka'b bin Malik ó ní kana Rasulullah sallallahu alaihi wasallam ó ní ṣe Ọlọ́run ọba alekiola kullama yuridu ghazwatan yaghzuha gbogbo tí ó ṣe Ọlọ́run bá ti ṣe tán àti ja ogun kan ó ti tó bá rí pé kí n dúró nú ilé tí ìbá ìpín wá bá lójijì kí n dúró nú ilé ká bá mi bẹ̀ tó bá rí pé kíní ó láburú nú òṣìṣẹ́ Ọlọ́run ọba sallallahu alaihi wasallam òṣìṣẹ́ Ọlọ́run àmọ́ lọ pàdé wọn ó ní hatta kanat ghazwatu Tabuka títí fi dórí ghazwa Tabuk ìyẹn ní ogun èyí tí nítorí kí là ń pè ní ghazwa òun lógun tánàbì bá lọ ogun tánàbì náà fúnra ẹ̀ tó lọ òun ní nǹkan tá ń pè ní ghazwa ogun tánàbì ò lọ àyè pè yàn ní ghazwa so ogun tí ànábì bá lọ fúnra ẹ̀ òun náà ní ogun tí à ń pè ní ghazwa òṣìṣẹ́ Ọlọ́run ọba tí fi dórí ghazwa Tabuk èyí tí òṣìṣẹ́ Ọlọ́run ọba jágbẹ̀yìn tó róhun náà ní ogun tí ànábì jágbẹ̀yìn sallallahu alaihi wasallam òṣìṣẹ́ Ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó ní ghazaha rasulullahi sallallahu alaihi wasallam òṣìṣẹ́ Ọlọ́run ọba já ogun yìí ní àsìkò tí ooru mú dáadáa àsìkò ooru ni tóòrùn pọ̀ oòrùn ní agbára àsìkò tóòrùn lágbára tóòrùn mú tí ò tún sí nǹkan lọ́wọ́ àwọn mùsùlùmí tí ọ̀dà dá àti jẹ àti mu kò rọrùn tí òjò rọ̀ àwọn nǹkan oko kò tí ì wáyé dáadáa àwọn nǹkan oko kò tí ì wáyé dáadáa àwọn tó wá ó jẹ́ àsìkò tí nǹkan oko máa ń wáyé ṣùgbọ́n Ọlọ́run ọba ò pé kí nǹkan oko náà kó wáyé dáadáa lásìkò náà débi pé púpọ̀ wọn ń bẹnu àtijẹ àti mu tí ò rọrùn àti àìsí owó àwọn nǹkan ọ̀gbìn àwọn nǹkan ọ̀sìn gan wọn ò fi bẹ́ẹ̀ rí omi mu kí gbogbo nǹkan ọmọ rẹ ó jẹ́ àsìkò tó le dáadáa Tabuk tí ni ó tún wá ó jìnà dáadáa sí ìlú Madina ìlú tó jìnà sí ìlú Madina ni tó yẹ pé gbogbo tá a bá ti pè ní nọ́ọ̀tì nínú ìlú kan tá a bá pè ní nínú ìlú kan ìyẹn ni Shamal nínú ìlú kan gbogbo ìlú tá a bá ti pè bẹ́ẹ̀ a máa rí i pé yóò máa jìnà síbi tá a bá pè ní sid bẹ́ẹ̀ ni gbogbo ayé ṣe wà tá a bá ti pè náà ìlú kan ni ẹ rí i pé yóò máa jìnà bẹ́ẹ̀ náà ni ibi tá à ń sọ yìí náà ó jìnà dáadáa sí ìlú Madina dáadáa ibi kan tí ó jìnà sí ìlú Madina ni báyìí ni Ànábì sallallahu alaihi wasallam ó rí i pé bí kíní ìṣerí àfi kí àwọn mùsùlùmí kí wọ́n jáde láti lọ ja ogun yìí pẹ̀lú àwọn ará Rome pẹ̀lú palẹ̀mọ́ tí wọ́n ní yìí Ka'b bin Malik ó ní ìyapa ogun kan rí ó ní lam atakhallaf ba'da Ànábì sallallahu alaihi wasallam ó ní ìyapa ogun kan rí tí láì bá Ànábì jà sallallahu alaihi wasallam tí dídórí ghazwa tí Ànábì jágbẹ̀yìn lẹ́yìn tí a ń pè ní ghazwa Tabuk èmi àti Ànábì sallallahu alaihi wasallam lájọjà ghazwa Tabuk yìí ó wáyé ní ààyè ibi tá à ń pè ní Tabuk yìí kí ló fà tí wọ́n fi pè ní Tabuk òun náà ni nǹkan tá à ń pè ní albuk yìí òun ni kíni òun náà ni kéèyàn wa kòtò ọlá pé ibi tí wọ́n ti jagun náà odò kan bẹ́ẹ̀nbẹ́ omi kan bẹ́ẹ̀nbẹ́ omi náà kìí ṣomi tó pọ̀ Ànábì sallallahu alaihi wasallam nínú àpẹẹrẹ tá a fi dá a mọ̀ pé Ànábì Ọlọ́run ló ránṣẹ́ òṣìṣẹ́ Ọlọ́run ọba ò dé Tabuk rí ṣùgbọ́n sì ń ṣàlàyé bóun ṣe rí òṣìṣẹ́ Ọlọ́run tọ̀ tẹ́ ẹ bá ti dé ààyè ibi tí mò ń sọ yìí léyìí tá ń pè ní Tabuk òṣìṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ bá débẹ̀ ẹ bá odò kékeré kan bẹ̀ tẹ́ ẹ bá ti wá bódò náà ẹni tó bá ṣáájú mi débẹ̀ torí pé gbàtà mi náà fẹ́ lọ ọlá pé àwọn tọ̀hún ọmọ ogun tí wọ́n kó dání tá a pè ní 40,000 wọ́n pọ̀ dáadáa bí wọ́n ṣe pọ̀ yẹn ìyẹn ni Ànábì náà wá kípe àwọn tí ń bẹ nílùú Mẹ́kà àtàwọn ará Mádínà torí Mẹ́kà náà ti dìlú ẹ̀sìn gbà yẹn fatuhu Mẹ́kà ti wáyé Mẹ́kà ti dìlú ẹ̀sìn àwọn tí ń bẹ nílùú Mẹ́kà àwọn tí ń bẹ nílùú Mádínà àti àwọn tí ń bẹ láwọn agbègbè mi ní Islam ti dé Ànábì pé gbogbo wọn sallallahu alaihi wasallam tó yẹ pé àwọn ọmọ ogun tánàbì náà rí kójọ wọn ò dín ní 30,000 tí Ànábì rí kójọ sallallahu alaihi wasallam wọn ò dín ní 30,000 táǹpẹ̀ ní 30,000 ìyẹn ní ẹgbẹẹgbẹ̀rún ọ̀nà ọgbọ̀n náà ni Ànábì sallallahu alaihi wasallam lòun náà kójọ wọn wá pọ̀ a rí pé ọmọ ogun tó bá pọ̀ bẹ́ẹ̀ Ànábì ò sí wájú ọwọ́ yìí ni Ànábì wà sallallahu alaihi wasallam Ànábì wọn sọ pé tọ̀ ẹni tí ẹ bá ju tèmi lọ tó ṣáájú mi láti lè wọ̀lúhun tẹ́ ẹ bá dé di omi náà ẹ gbọ́dọ̀ fọwọ́ kan tí n fi dé sallallahu alaihi wasallam òyìṣẹ́ Ọlọ́run ni ẹ gbọ́dọ̀ fọwọ́ kan omi náà
títí fi débẹ̀ sallallahu alayhi wa sallam. bó fẹ́ bí ìròyìn yẹn kò síwájú kò tètè dọ́dọ̀ gbogbo wọn. a rí inú àwọn tí wọ́n ní àwọn arákùnrin méjì kan bẹ̀ tó yẹ pé àwọn tí wọ́n débẹ̀ síwájú ànàbí sallallahu alayhi wa sallam wọ́n wá fi idà wọn wọ́n fi gbẹ́ omi náà wọ́n fi fẹ́ omi náà òun náà pè ní Tabuk. ìyẹn ni pé omi tí a fẹ́ lójú tá ayé bí omi tá a fẹ́ lójú orúkọ ààyè yẹn ni wọ́n fi dárúkọ ogun náà. ànàbí sallallahu alayhi wa sallam oṣù ọlọ́run ọba ó jagun yìí ní ààyè tí a ń pè ní Tabuk yìí. léyìí tó jẹ́ pé ọ̀nà tó jìnnà ni sí ìlú Madina gẹ́gẹ́ bá ṣe sọ fún wa. oṣù ọlọ́run ọba sallallahu alayhi wa sallam kí ni àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní ìgbà tí ànábì ń lọ ni àbí ní ìgbà tó fẹ́ kó tó kónlé àti ìgbà tí ń lọ lọ́nà àti ìgbà tí ànábì ń bọ̀ láti ibi ogun yìí àti kí ló ṣẹlẹ̀ lọ́hùn àti pé ìgbà tí ànábì wá padà délùú Madina kí ni àwọn nǹkan míì tí ó tún ṣẹlẹ̀. lákọ̀ọ́kọ́ kí ànábì ó tó kónlé sallallahu alayhi wa sallam kí ni àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ kí ànábì sallallahu alayhi wa sallam kó tó di pé ó kónlé lẹ́yìn tí ọlọ́run ọba àlékè ọlá pàṣẹ fún ànábì kánábì ó lé gbogbo àwọn mùsùlùmí. ìyẹn ni ọlọ́run fi ń sọ nínú Suratu Tawbah pé ọlọ́run ní infiru khifafan wa thiqalan ọlọ́run ní mo fẹ́ kó o lé gbogbo àwọn mùsùlùmí jáde ànábì wa ní kí gbogbo wọn jáde khifafan wa thiqalan yálà ẹni tó rọrùn ẹni tásìkò náà dáa fún yálà ẹni tí àsìkò náà ò dáa fún yálà àgbàlagbà tó lágbára yálà àgbàlagbà tí kò lágbára tí ó ti rẹ̀ yálà ọmọdé àbí àgbàlagbà àbí ẹni tí ò ìjọmọdé náà òṣìṣẹ́ ọlọ́run ní kí gbogbo wọn kó jáde ọlọ́run pàṣẹ fún bẹ́ẹ̀ pé infiru khifafan wa thiqalan wajahidu bi amwalikum ọlọ́run wa ń sọ fún wọn gbọ́dọ̀ ẹ jáde níbo ṣe ń kó máa nira fún yín tó ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ jáde kẹ́ ẹ kún ànábì lọ́wọ́ kẹ́ ẹ jọ lọ jagun yìí wajahidu bi anfusikum bi amwalikum ẹ fi owó tẹ́ ẹ ní ẹ fi jagun sójú ọ̀nà tí ọlọ́run ọba wa anfusikum fi sabilillah àti ẹ̀mí yín ọlọ́run ní mo fẹ́ kẹ́ ẹ fi jagun sójú ọ̀nà tèmi ọlọ́run dhalikum khayrun lakum ọlọ́run ní tí mo sọ fún yìí òun náà lèyí tó lóore jù in kuntum ta'lamun tó bá jẹ́ ẹ bá mọ̀ ní ẹ mọ̀ pé lèyí náà ní nǹkan tí ó dáa jù. lẹ́yìn tí àyà yìí sọ̀kalẹ̀ tí ànábì pàṣẹ fáwọn èèyàn pé kí wọ́n máa jáde lọ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ qabla al-khuruji ila ghazwati at-Tabuka ila ghazwati Tabuka kí ànábì sallallahu alayhi wa sallam kó tó di pé ó jáde ila ghazwati Tabuka kí ànábì ó tó jáde lọ sí ghazwa Tabuk kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ insha Allahu ta'ala lẹ́yìn ìgbà tí abatikọ̀ ara máa tẹ̀síwájú wa sallallahu wa sallam ala nabiyina Muhammad. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ já àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. bisimilahi walhamdulilah wasalaatu wasalaam ala rasulillah wa ba'd. ọ̀rọ̀ wa tí a ń bá bọ̀ nípa ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ kí ànàbí sallallahu alayhi wa sallam kó tó jáde ńlẹ̀ lọ sí ogun tá a pè ní ogun Tabuk tá a pè ní gazot Tabuk. àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àkọ́kọ́ ni pé dídáhùn èyí tí àwọn mùsùlùmí tí wọ́n dá ànábì lóhùn lẹ́yìn tí ọlọ́run bá sọ àyà pé ẹ jáde kalẹ̀ tí ànábì sì kà fún wọn pé ẹ fowó yín jagun kẹ́ ẹ lọ pèpè sójú ọ̀nà tọ́lọ́run bá. dídáhùn tí àwọn èèyàn dá ànábì Muhammad sallallahu alayhi wa sallam nílùú Madina àwọn èèyàn jáde tí kìí ṣe díẹ̀ gẹ́gẹ́ bá ṣe sọ fúnra wa àyàfi àwọn mùnáfíkí nìkan àti àwọn mùmíní tí nǹkan kan dè wọ́n mọ́lẹ̀ láti lè má lè jáde. àwọn mùmíní tí nǹkan kan dè wọ́n mọ́lẹ̀ láti lè má lè jáde ó lè jẹ́ ti àìlè ara tí ń ṣe àlàáfíà àbí àìlè àpò léyìí tí ń ṣe nǹkan tí wọ́n gbé wọn. nítorí pé anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá ṣe sọ fún wa pé àwọn 30 mil làwọn ẹni tó tẹ̀lé àwọn tí ó lọ láwọn mùmíní a jẹ́ pé nǹkan kan ló dè wọ́n mọ́lẹ̀ wọ́n yìí ṣe mùnáfìkì. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ara àwọn mùnáfìkì kan tí ó lọ gẹ́gẹ́ gbogbo wa náà ti mọ̀ pé àsìkò tí ó bá dásìkò ogun láàmọ ẹni tó jẹ́ ní pàápàá àwọn ẹlòmíì wà mùnáfìkì ni wọ́n mọ̀ sọ pé àjọpọ̀ ni tó bá délẹ̀ wọ́n mọ̀ lérí lẹ́yìn ṣùgbọ́n tó bá dojú ìjà gan gbogbo wọn sá padà. so àwọn kan bẹ́ẹ̀ láyà nàbí náà sallallahu alaihi wasallam tó yẹ pé wọ́n lérí pé ojú ọlọ́run gbogbo àtó a nífẹ̀ẹ́ gan ni gbogbo àtó bá ti ló yá ó ti yá fáwa náà nù.
ṣùgbọ́n gbà tó dojú bó ṣe fẹ́ dà gbogbo wọn púpọ̀ wọn náà ṣe kíni púpọ̀ wọn ni wọ́n sá padà wọ́n sá padà nítorí pé kíni torí pé àsìkò yìí yẹ́ mo ṣe sọ àsìkò oòrùn ni àsìkò ooru ni àsìkò tí ọ̀dá dá ni àsìkò tí ó tún sí nǹkan táwọn mùsùlùmí tí wọ́n fẹ́ kó lọ léyìí tí wọ́n fi lọ jagun torí bí wọ́n ṣe jẹ́ 30 million nǹkan tí wọ́n rí kólẹ̀ tí wọ́n rí kójọ léyìí tí wọ́n lè jẹ́ nǹkan ogun tí ó gbé wọn lọ bí ẹṣin tí wọ́n gbé lọ wọn ò rí ju mail lọ lọ́dọ̀ àwọn àfáà mi wọ́n ní wọ́n rí tó d-mail àti mail àti d-mail kò tí ì kárí láti lè gbé àwọn 30 mail ti mẹ́lẹ̀ tí ń túmọ̀ pé àwọn mùsùlùmí wọ́n rí ìnira tó pọ̀ nínú ogun tí a pè ní ogun Ghazwat Tabuk. ìran àwọn tí ó wá jáde láwọn tó bá ànábì lòǹgbà náà sallallahu alayhi wa sallam àti títẹ̀lé lílé tí ànábì lé wọn àti fífi owó tí wọ́n ní fi ṣe tọ́lọ́hun wọ́n pín sí gíní wọ́n pín sí ọ̀nà oríṣiríṣi. alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé al-mu'minun àwọn kan bẹnu wọn tó yẹ pé mùmìní láwọn mùmìní àwọn tó jólódodo tí wọ́n ṣòdodo pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam arínú wọn tó já sí pé wọ́n fi owó wọn wọ́n fi ran ànábì lọ́wọ́ nínú ogun náà. ìyẹn ni pé bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ làlùyọ láàyè kan níbi Islam a gbọ́dọ̀ ráwọn nǹkan tí wọ́n ní tí wọ́n mọ̀ fowó yẹn fi kún àwọn àfáà lọ́wọ́. ànábì ò náwó lọ́wọ́ sallallahu alayhi wa sallam ṣùgbọ́n lọ́hùn yan àwọn ẹni tí wọ́n ṣe tán àti fẹ̀mí wọn àti gbogbo nǹkan tán láti fi bá a ṣe. ọ̀kan lè yí tá ń ṣe yìí náà lè yí tá ń sọ̀rọ̀ yìí tẹ́ fi láǹfààní àti mọ̀ gbọ́ wa. tí ìbá iṣẹ́ àwọn nǹkan tọ́lọ́wọ́n wọn bá lò pẹ̀lú owó wọn ni ẹ̀yin lè mọ̀ ra àwọn àǹfààní tẹ̀ ń rí yìí ọlọ́pọ̀lọ́ ń lo àwọn nǹkan tí wọ́n ṣe tán àti ṣe lẹ́fi rú àǹfààní tẹ̀ ọlọ́run lo àwọn nǹkan fún ànábì náà lánàá sallallahu alayhi wa sallam tó àwọn ẹni tọ́lọ́run lò lásìkò yìí náà àbí Allah kí ọlọ́run má dá wọn padà sí ọlọ́run má dá wọn padà sẹ́yìn ọlọ́run ọlọ́run gbogbo àwọn tọ́lọ́run ọba ò sì tí ì lò náà ẹ̀mí kí wọ́n mọ̀ pé lílo owó wọn fọ́lọ́run lílo àyè wọn fọ́lọ́run lílo ipò tẹ́ ẹ ní láti lè fi ran ẹ̀sìn lọ́wọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí léyìí tẹ́ ẹ nípò tẹ́ ẹ fipò yín ran ẹ̀sìn lọ́wọ́ ọlọ́run ó bì yín o gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ lówó lọ́wọ́ tẹ́ ẹ fowó yín fi ran islam lọ́wọ́ ọlọ́run ó bì yín islam àdúgbò yín ń rí jákujàku ẹ̀ sọ sínú ẹ̀ àwọn àǹfààní àdúgbò yín wọ́n ń jìyà ẹ̀ dá sí gbogbo kan ẹni mọ́sálásí tẹ́ fi ń kírun gan tẹ́yìn náà ń kírun lórí ẹ̀ rí bí gbogbo ẹ̀ ṣe gbó tó ẹ̀ lè ra tàpí lásán síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní tẹ́ ẹ fi ṣe tọ́lọ́run àwọn kan ànábì ò ní sallallahu alayhi wa sallam ṣùgbọ́n bá ànábì ò ṣe ní tó ọlọ́run kó àwọn ẹni tó ní tì sallallahu alayhi wa sallam oríṣi ọlọ́run ọba àlekè ọlá náà àwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ òun náà ni àwọn al-mu'minun àwọn mùmìní láwọn tí wọ́n ṣòdodo pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam arínú wọn tó yá sí pé tasaddaqa bimalihi kullihi arínú wọn tó yá sí pé ó fi gbogbo owó ẹ̀ pátápátá ló fi ṣe sàráà fún ànábì nínú Ghazwat Tabuk sallallahu alayhi wa sallam gbogbo nǹkan tó ní pátápátá ló fi ṣe sàráà fún ànábì wa ba'duhum a sì inú wọn náà tó yá sí pé tasaddaqa bi nisfi malihi arínú àti ẹ pé ìdajì owó ẹ̀ ló kó kalẹ̀ pé gbogbo nǹkan tí mo ní nínú dúkìá mi ò mo pín sí méjì mo kó fún ànábì ọ̀yá lọ nṣó ká lọ jà tó bá jẹ́ tẹ̀sí ni nínú Ghazwat Tabuk tá à ń sọ yìí a sì inú wọn tó yá sí pé tasaddaqa bi ba'di malihi arínú àti tó yá sí pé apá kan nínú owó ẹ̀ ló fi ṣe sàárà fún ọlọ́run ọba sallallahu alayhi wa sallam wọ́n ṣe sàárà fún ọlọ́run àti ànábì sallallahu alayhi wa sallam ó ṣe ọlọ́run ọba lèkè ọlá lẹ́yìn tí ó ṣe àwọn mùsùlùmí lójú kòkòrò pé tọ́ ẹ gbọ́dọ̀ kówó lẹ̀ fún nǹkan tá a fẹ́ ṣe yìí tọ́ bá bèèrè owó mọ́sálásí ń gbà míì pé káwọn àfa àwọn ìmáàmù bá bèèrè owó mọ́sálásí pé a fẹ́ fi ṣe nǹkan kan ẹ mọ̀ ẹlòmíì yóò mọ̀ mú san franc kalẹ̀ pọ́n mẹ́rin ẹlòmíì yóò mú dẹ́sán kalẹ̀ ẹlòmíì mí franc ẹlòmíì tó o sì lágbára tó yẹ pé owó tó fi ń ra kìrìdì lójúmọ́ tó ń lò gan tí di nǹkan tí ò wúlò ó bá ra kìrìdì náà tó ṣe fọ̀nfẹ́ náà ìwòkuwò náà ló fẹ́ fi wò kì í ṣe nǹkan rẹ ló fẹ́ fi wò ó fẹ́ wò wòkuwò lé Facebook ó fẹ́ wò wòkuwò lé YouTube ni o owó yẹn pẹ̀lú wòkuwò yẹn owó náà rántí ọjọ́ tó sunkún lára ìwòkuwò tó fowó náà wò tó yẹ pé owó yẹn tó bá kówó yẹn sójú ọ̀nà tọ́lọ́run yóò sì wúlò fún ẹ lọ́jọ́ tó padà nídìí owó yẹn owó tó bá ná wọn yìí òun lówó tó fẹ́ kó sí bọ́ǹkì tó fẹ́ lọ dé bá níwájú ọlọ́run bàbá tó ní ẹ gbogbo àwọn èyí tó ná dànù ń ra kìrìdì ń ra kíní kan tó bá fi kìrìdì náà fi pe nǹkan rẹ tó fi fọ̀fẹ́ náà fi wo nǹkan rẹ ni ó fi ní dìbálẹ́jọ́ fún ẹ lálùkìyámà ṣùgbọ́n tó bá fi wòwòkuwò ìbálẹ́jọ́ ni tó bá fi pèpèkúpè ìbálẹ́jọ́ ni ẹlòmíì tó bá ra kìrìdì báyìí ó lè jẹ́ kó fi po obìnrin kan ni wákàtí kan wákàtí méjì wákàtí mẹ́ta yóò kọ́kọ́ bá àsìkò tó fẹ́ rojọ́ lórí ẹ̀jẹ̀ náà yóò tún bówó jẹ so nítorí bẹ́ẹ̀ wọ́n bá ní ká dáwọ́ ní masasi ẹ máa mú ṣéǹjì kan ẹ máa mú kíní kan ẹ fi máa dá sọ̀rọ̀ àwọn sọ̀hábà yìí iṣẹ́ tí wọ́n ṣe kì í ṣe tó kéré
tọ́lọ́run bá fi sọ pé àwọn wọ̀nyí mo dáríjì wọn mo foríjì wọn gbogbo nǹkan tó nǹkan ṣẹlẹ́ṣẹ̀ mo yáàfi wọn àfi kán mọ́ kú ni wọn fi ní kẹ́ ìmì ọlọ́run torí pé kíni torí pé wọ́n fẹ̀mí wọn ṣe tọ́lọ́run wọ́n fi ara wọn ṣe tọ́lọ́run wọ́n ṣe tọ́lọ́run ọba lẹ́mìí nítorí pé tọ́lọ́run là ń ṣe wọn ṣe nítorí nǹkan mi. ní báyìí ni àwọn wọ̀nyí Abubakar Siddiq radiyallahu anhu nínú àwọn tó kó gbogbo lé wọn lẹ̀ òun ni Abubakar owó tí Abubakar kó lẹ́njọ́ náà òun owó tí ń ṣe déédéé arba'una alif àbí arba'ata alaf afan owó tí ṣe déédéé arba'ata alaf dirham owó tí ṣe owó ni yóò tó bóyá kí n sọ pé yóò tó owó tí a bá fẹ́ sọ pé zaka wọnú ẹ̀ tí n bá fẹ́ sọ ní àwọn àsìkò yìí bóyá kí n máa sọ owó tí ó máa lọ bí déédéé bí 20 million kẹ́ṣọ́ comme ça náà ni Abubakar ó kó lẹ̀ pé tọ́ owó yìí o mo kówó yìí lẹ̀ láti lè fi ṣètò Ọlọ́run ọba tó ní wá ó ti yé ní owó tí Abubakar kó lẹ̀ òun náà sì ni gbogbo bùkátà ẹ̀ gbogbo dúkìá tó nínú ilé ló kó lẹ̀ ǹjẹ́ ìwọ o lè lówó tí ó tó 10 million tí wọ́n ní ọ̀rọ̀ ẹ̀sìn dé tó kó lẹ̀ àwọn ẹni yìí wọ́n fẹ̀mí wọn lẹ̀ Abubakar wá dé ó kó lẹ̀ tán Ànábì sallallahu alaihi wasallam àwọn Ànábì wá ń bi Abubakar pé madha tarakta li ahlik kí ló fi ilẹ̀ fáwọn ará alẹ́ ẹ̀ tí wọ́n jẹ́ ó ní taraktullaha wa rasulahu ó ní mo fi Ọlọ́run àtòjíṣẹ́ lẹ̀ tí ń lé ìfin kankan lẹ̀ gbogbo nǹkan tí mo ní mo kó wá àmọ́ mo fọ́ Ọlọ́run àtòjíṣẹ́ lẹ̀ torí pé Ọlọ́run ló fẹ́ fún wọn jẹ tẹ́lẹ̀ náà owó tí mo bá fi ilẹ̀ náà kọ́ ní òyò wọn Ọlọ́run ló fẹ́ yó wọn. Umar òun ni já abi nisfi mali Umar òun kó ìdajì owó tóun ní ló kó wá gbà tó dé Ànábì bí sallallahu alaihi wasallam pé kí ni wọ́n rí kó wá Umar ní mo rí ìdajì owó mi kó wá gbà tí Umar wá padà gbọ́ pé Abubakar Siddiq radiyallahu anhu pé nǹkan báyìí ló mú wá pé irú nǹkan báyìí ni ó kó wá Umar ń sọ pé ojoojúmọ́ wọ́n ní walamma balagha Umar radiyallahu anhu ma jaa bihi Abubakar gbà tí Umar padà gbọ́ nǹkan tí Abubakar tó mú wá faqal ń sọ pé ó ní gbogbo ìgbà ni mo gbìyànjú láti lè ṣíwájú Abubakar níbi iṣẹ́ rẹ̀ ó ní o àmọ́ ìgbìyànjú illa sabaqani ilayhi gbogbo gbìyànjú mi láti lè ṣíwájú ẹ̀ ni pé Abubakar àmọ́ ṣíwájú mi náà ni mo máa ń gbìyànjú àmọ́ máa ń ṣíwájú mi tí túmọ̀ pé ẹni rẹ̀ wọ́n máa ń ṣe alápá ń tètè níbi kíni níbi àti ṣe dáadáa níbi tọ́lọ́wọ̀n ọba bẹ́ẹ̀ náà ni Al-Abbas bin Abdul Muttalib tí ń ṣe ọ̀nkù Ànábì sallallahu alayhi wa sallam ìyẹn ni àbúrò bàbá Ànábì sallallahu alayhi wa sallam òun náà kó owó tó pọ̀ kalẹ̀ àti Abdurrahman bin Auf nínú àwọn tí ó lówó nílùú Madina ni òun náà kó owó tí ó pọ̀ kalẹ̀ nínú wọn òun náà ni Talha bin Ubaydillah òun náà kó owó tó pọ̀ kalẹ̀ fún Ànábì sallallahu alayhi wa sallam nínú àwọn tí ó kó owó tó pọ̀ kalẹ̀ òun náà ni Muhammad bin Muslima òun náà kó owó tí ó pọ̀ kalẹ̀ nínú wọn òun náà ni Asim òun kó tamuru òun lówó àmọ́ kó èso Mákà lẹ́yìn tí ó ká nǹkan oko lẹ́sọ̀ Mákà tó ká tó pọ̀ ó kó fún Ànábì mi káwọn kó dání káwọn lè máa jẹ lọ́nà nínú àwọn ẹni tó kó owó tó pọ̀ kalẹ̀ òun náà ni Uthman bin Affan radiyallahu anhu òun kó owó tó pọ̀ kalẹ̀ nínú nǹkan tí Uthman ṣe òun ni pé Uthman bin Affan radiyallahu anhu òun tiẹ̀ ìdá mẹ́ta àwọn ẹni tó fẹ́ lọ ojú ogun subhanallah ìjọ yẹn Uthman náwó jù ìdá mẹ́ta àwọn tí ń lọ ojú ogun tí tá a pè ní 30 million yẹn ìyẹn ni pé àwọn 10 million nínú wọn Uthman nìkan sọ fún Ànábì pé yọ̀ǹda àwọn 10 million fún mi 10 million yẹn èmi ní nǹkan ọ̀gùn tí wọ́n fẹ́ gbé lọ èmi ni mo fẹ́ yanjú ẹ̀ oúnjẹ tí wọ́n jẹ lọ́nà fi dọ̀hùn èmi ni mo ní gbogbo bùkátà àwọn 10 million lọ wọn àtàbọ̀ wọn fi sọ́rùn mi Uthman sọ bẹ́ẹ̀ fún Ànábì sallallahu alayhi wa sallam yẹn ni pé ìdá mẹ́ta àwọn tí ń lọ ojú ogun náà Uthman gbé jẹ́ pé òun ni Uthman òun ló ẹni tó jẹ́ sí pé òun ni aktharu nafaqa òun lẹni tí ó náwó jù aktharu nas ẹni tó pọ̀ àbẹ́ni tó náwó tó pọ̀ jù nínú àwọn tí ó náwó ní àsìkò yìí òun ni Uthman bin Affan radiyallahu anhum wa an as-sahabati ajma'in fakana min aktharihim nafaqa òun náà lẹni tí ó náwó jù nínú gbogbo wọn títí débi pé Ànábì sallallahu alayhi wa sallam òyíṣẹ́ Ọlọ́run bá sọ fún pé èyí tó náyì Uthman ó tún mọ̀ nira mọ́ láìlẹ́yìn Ànábì ṣàdúrà fún pé èyí tó náyì lẹ́yìn eléyìí ó mọ̀ nira mọ́ Ànábì ṣàdúrà bẹ́ẹ̀ fún Uthman radiyallahu anhu wa ani sahabati ajma'in ní àwọn ẹni tó lówó nìyẹn nínú àwọn mùsùlùmí nǹkan tí wọ́n kó kalẹ̀ nìyẹn ara wọn kan tí inú àwọn wọ̀nyí lásìkò náà tó yẹ pé fuqara'ul muslimin làwọn àwọn ẹni tí ò ní mùsùlùmí làwọn náà
mùmínì ni wọ́n àmọ́ wọn ò lówó lọ àwọn olówó la júwe nǹkan tí wọ́n kó kalẹ̀ wọn ṣùgbọ́n àwọn ẹni tí ò lówó lọ tí wọn ò ní nǹkan kan lọ àwọn tí wọn náà àwọn náà ṣe tán àti ṣe púpọ̀ wọn náà wọ́n mú díẹ̀ tí wọ́n ní ẹni tó ní nǹkan kan ẹni tó ní kinní kan wọ́n mú nǹkan díẹ̀ gbogbo wọn náà sá kó nǹkan kalẹ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe wá kó kalẹ̀ yìí wọ́n kó kalẹ̀ lẹ́ni tí fi ń ran kan títí Ọlọ́run ọba tí ó ní wọn ṣùgbọ́n o àwọn mùnáfìkì ńgbà tí àwọn aláìní mùsùlùmí tí wọ́n kó kalẹ̀ àwọn mùnáfìkì wọ́n bẹ̀rẹ̀ sí fi àwọn aláìní kèfèrí àbí aláìní mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé àwọn eléyìí náà tún náwó àwọn tí ò ní ṣé Ọlọ́run ọba sọ pé òun nídìí owó lọ́wọ́ tí ní àwọn mùnáfìkì ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ náà ní bẹ lásìkò tá a wà yìí ẹ ra àwọn ẹlòmíì náà nígbà tí wọ́n bá lówó ẹ̀sìn dé báwọn kan bá yín rẹ̀ eléyìí kò tẹ̀ mọ ìyá rẹ̀ wọ́n ń dáwọ́ òun náà ń dá ṣé ó yẹ kí wọ́n tún sọ pé òun dáwọ́ ẹ̀sìn nù kan nítorí pé òun ò lè múlẹ̀ yóò tún máa jẹ́ manna'an lil khair yóò tún máa jẹ́ ẹni tí yóò máa kọ̀ fáwọn èèyàn níbi àti lè ṣe kíni àti lè ṣe dáadáa sínú ẹ̀sìn tọ́lọ́run ọba tí ń ṣe ẹ̀sìn Islam báyìí ni àwọn mùnáfìkì wọ́n fi àwọn aláìní léyìí tó mú díẹ̀ kalẹ̀ wọ́n fi wọ́n ṣe ẹ̀yẹ pé Ọlọ́run ò ní ìdòwó lọ́dọ̀ yín wọ́n sì ń fi àwọn olówó náà ṣe ẹ̀yẹ pé àwọn ẹlẹ́ wọn ò kú náà nítorí tọ́lọ́run gbogbo owó tí náà yẹn náà nísìn gbogbo wọn tán kó kalẹ̀ wọ́n kó kalẹ̀ torí kánàbí òun mọyìn wọn ni o wọ́n kó kalẹ̀ torí kánàbí òun lè nífẹ̀ẹ́ wọn ni o wọn kó kalẹ̀ nítorí kíná ìyẹn náà wà láì nísìn nínú mọ̀ pé ìranù tí ń bẹ nísìn kò ní kọ́ ló bẹ̀rẹ̀ àtàná ló ti bẹ̀rẹ̀ lára àwọn kan ó ti ara àwọn kan ó ti bẹ̀rẹ̀ lánàá láwọn ẹni tó yẹ pé ńgbà tí wọ́n bá ń rí i pé àwọn èèyàn ń ṣe dáadáa tí wọ́n fi máa kún wọn lọ́wọ́ bí dáadáa ń pé alhamdulilayi Ọlọ́run sẹ́yìn lẹ́sẹ̀ wọn tún máa bá yẹ owó kí ni wọ́n ná àwọn tí owó kárí mi kọ́dà ẹlòmíì gan tún máa sọ lásìkò yìí pé owó tí wọ́n ná àwọn fi ń gba rísìkì wọn ni àwọn fẹ́ fi ń gba rísìkì àwọn èèyàn ni ẹ má lọ gba nǹkan lọ́wọ́ wọn ẹ má ṣe kíní kan bó fẹ́ bójá sí pé èyí tí wọ́n ń sọ yẹn wọn ò lẹ́rìí lórí ẹ̀ wọ́n kàn fi ń ba àwọn ènìyàn lórúkọ jẹ́ ni àwọn tí bá ń ṣe dáadáa ẹ jẹ́ á yìn wọn ẹ jẹ́ á kún wọn lọ́wọ́ lórí ẹ̀ ká ṣàdúrà fún wọn kí Ọlọ́run bàbá alẹ́ kí ọlá kó lè wọ̀kún níbi dáadáa Ọlọ́run wá sọ àyà kalẹ̀ tọ́lọ́run sọ pé Ọlọ́run ní alladhina yalmizun Ọlọ́run ní àwọn tó yá sí pé yalmizun المطوعين الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم Ọlọ́run wá sọ àyà kalẹ̀ tí Ọlọ́run bá fi ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé àwọn ẹni tó yá sí pé wọ́n ń fi àwọn aláìní nínú àwọn mùsùlùmí tí wọ́n fi wọ́n ṣe ẹ̀yẹ nítorí pé tí Ọlọ́run bèè sàárà lọ́wọ́ wọn ni kí náà fẹ́ fi sàárà wọn ṣe àti àwọn mímọ̀ fi àwọn olówó ṣe ẹ̀yẹ ń pẹ́ ẹ̀ má dá wọn lóhùn wọn kú ṣe ń torí tọ́lọ́hùn kárí mi ni wọ́n fi ń ṣe Ọlọ́run ní àwọn wọ̀nyí Ọlọ́run ní kí wọ́n má dá wọn lóhùn iṣẹ́ tí wọ́n ń ṣe ni kí wọ́n má bá lọ tọ́lọ́hùn tí àwọn ń ṣe ni kí wọ́n má ń ṣó kí wọ́n má ń ṣó kí wọ́n mọ̀ pé ẹ̀yẹ tán fà wọ́n ṣe yìí wọ́n ń ṣe bó ṣe wù wọ́n ni bẹ́ẹ̀ sì ni kí wọ́n má gbàgbé pé èyí tó ju ẹ̀yẹ tí ń ju ẹ̀yẹ lọ àwọn náà ó padà fi wọ́n fi ṣe tó bá di alkiyama wọ́n padà fi wọ́n ṣe ẹ̀yẹ torí àwọn mùnáfíkì ó máa rò pé nínú Islam làwọn bẹ Ọlọ́run ó sì tàn wọ́n náà ẹni pé wọ́n máa bẹ pẹ̀lú àwọn mùmìnì tí wọ́n jọ máa lọ tí wọ́n jọ máa lọ láti ìmọ́lẹ̀ wọn ó tàn ìmọ́lẹ̀ gbogbo wọn náà ó tẹ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ àwọn mùsùlùmí ni wọ́n jọ máa lọ ṣùgbọ́n tá bá dáàrin kan ìmọ́lẹ̀ àwọn mùnáfíkì ó kù ṣé tiẹ̀ ìmọ́lẹ̀ àwọn mùnáfíkì yóò kù ìmọ́lẹ̀ ara nì náà náà fi lọ́wọ́ olú àlùjánnà ṣùgbọ́n ìmọ́lẹ̀ tí wọ́n kù àwọn mùsùlùmí náà ó padà fi wọ́n ṣe ẹ̀yẹ tó bá di kíni tó bá di alqiyama Ọlọ́run bá fi sọ fún un pé Ọlọ́run ní ẹ má wo yẹ̀yẹ́ tí wọ́n fi ń ṣe o mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn náà tí wọ́n yẹ̀yẹ́ tó ju yẹ̀yẹ́ lọ ẹ padà fi wọ́n ṣe tó bá di alqiyama nínú ran àwọn tí wọ́n bẹ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam nígbà tá Ànábì ń palẹ̀ mẹ́ àti kóńlé nínú wọn ni àwọn mùmìnì tá a sọ tí wọ́n kówó lẹ̀ láwọn olówó nínú wọn nínú wọn ni àwọn mùsùlùmí tó yẹ pé fùkọ́ráwù làwọn wọn ní nínú wọn náà ni àwọn mùnáfìkì ṣé wàá láwọn mùnáfìkì wọ̀nyí àwọn tí wọ́n pín sí ọ̀nà tí ó jẹ́ sí pé ọ̀nà tó pọ̀ wọ́n pín sí ọ̀nà tó pọ̀ Ọlọ́run bá ń sọ nípa wọn nínú Al-Qur'an nínú Suratu Tawbah Ọlọ́run ní àwọn wọ̀nyí a máa rí inú wọn náà tí wọ́n máa náwó torí pé àwọn mùnáfìkì yìí náà lásìkò yìí inú wọn náà kún kàkàkalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam nínú wọn náà kún kàkàkalẹ̀ ṣùgbọ́n nǹkan tí wọ́n kó kalẹ̀ nítorí ẹ̀tàn ni wọ́n kó kalẹ̀ nítorí àti lè jẹ́ kí Ànábì rò pé bóyá àwọn wọ̀nyí náà bóyá wọ́n ń bẹ pẹ̀lú àwọn nítorí bóyá wọ́n ń bẹ pẹ̀lú àwọn bóyá èèyàn rẹ̀ ni wọ́n bóyá nǹkan kan ni wọ́n náà ni wọ́n fi kó ìbà nǹkan tí wọ́n kó kalẹ̀ ṣùgbọ́n Ọlọ́run bàbá àlékè ọlá Ọlọ́run jẹ́ kó yé Ànábì pé má dá wọn lóhùn Ọlọ́run ní ìrẹ́ Ànábì sallallahu alaihi wasallam kọ́dà kẹ́ ẹ náwó taw'an aw karha ẹ náà ló wù yín nù àbí kò wù yín Ọlọ́run ní lan yataqabbala Allahu minkum Ọlọ́run bá ṣàdéhùn fáwọn mùnáfìkì pé owó tẹ̀ náà yìí ní gbà lọ́wọ́ yín tí túmọ̀ pé gbogbo mùnáfìkì ẹ̀sìn
tó ń dààmú àwọn ìmáàmù ní mọ́sálásí tó ń dààmú àwọn àfáà ní mọ́sálásí tó wá náwó kan tó fi ń tàn wọ́n tó náwó ẹ̀sìn kan tó fi ń tàn wọ́n tó já sí pé ìwọ náà lọ tá àwọn nípìlẹ̀ ìwọ náà ló ń ṣe dáadáa ìwọ náà ni wọ́n ṣe wáàsí ló gbé wáàsí wọn léyìí tó túmọ̀ lọ sọ pé kí wọ́n lè sọ bẹ́ẹ̀ kí wọ́n lè sọ̀rọ̀ ọlọ́run mọ́sálásí kí wọ́n lè sọ báyìí lórí mímbàrì tó sì sọ pé òun náwó kan dá ń pè lówó ẹ̀sìn ọlọ́run ní lan yataqabbala minhum ọlọ́run ní mi ọlọ́run mi ní ṣe kí ni mi nígbà lọ́wọ́ wọn la yataqabbala minkum innakum kuntum qawman fasiqin ọlọ́run nítorí nǹkan tí ìfini nígbà lọ́wọ́ wọn ni pé qawman fasiqin ni wọ́n ìjọ òbílẹ̀jẹ́ ni wọ́n olùbílẹ̀jẹ́ ni wọ́n kì í ṣe kó wọn ní nǹkan rẹ̀ kan tí mo lè gbà lọ́wọ́ qawman fasiqin ọlọ́run ní ìjọ òbílẹ̀jẹ́ náà ọlọ́run ní wa ma mana'ahum ọlọ́run ní kò wá sí nǹkan tó yá sí pé ó kọ̀ fún wọn an tuqbala minhum nafaqatuhum kò sí nǹkan tó fà táàfin ní gba sàárà tí wọ́n ṣe táàfin ní gbowó tí wọ́n ná fún Ànábì ní ogun Tabuk ọlọ́run ní kò sí nǹkan táàfin ní gbà illa annahum kafaru billahi wa bi rasulihi ju pé wọ́n ṣe kíni wọ́n ṣe kèfèrí sí ọlọ́run àti Ànábì lọ wọ́n fi islam fi hàn wọ́n sì ń ṣẹbọ gbogbo mùsùlùmí tí bá ń fi islam fi hàn tí wọ́n ń ṣẹbọ níkọ̀rọ̀ tí wọ́n ń náwó ẹ̀sìn ìnákùnà níná ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ ó pé a ní mùsùlùmí àjọ ń kírun ìwọ náà ní nígbòrò àjọ ń kírun ìwọ náà bí wọ́n ṣe eégún ó tó raṣọ eégún bó ṣe ń náwó ẹ̀sìn tó ń kọ́ mọ́sálásí ló ń raṣọ eégún irú mùsùlùmí tí ń náwó ẹ̀sìn tí ń raṣọ eégún ọlọ́ni lan tuqbala minkum ọlọ́ni èmi ọlọ́run ìnígbà lọ́wọ́ yín o ìnígbà sáyẹn lan yuqbala minkum ọlọ́ni ìnígbà lọ́wọ́ yín nítorí pé innakum kuntum qawman fasiqin ọlọ́ni nítorí pé olùbìlẹ̀jẹ́ ni ìjọ kan tó ń balẹ̀ jẹ́ ni ẹ̀ ń ṣe bí mùsùlùmí ẹ̀ sínú wọn ẹ̀ ń lọ gba nǹkan gbòòrò ẹ̀ ń lọ gba nǹkan gbalẹ̀ ọlọ́ni ẹ̀ sínú wọn ọlọ́ni wa ma mana'ahum kò wá sí nǹkan tó kọ̀ pé an tuqbala minhum ń pé ká gba sàárà wọn an tuqbala minhum nafaqatuhum illa annahum kafaru billah ọlọ́ni nǹkan tó fà ní pé kafaru billah wọ́n ṣe kèfèrí sí ọba tí ó ní wọn wa bi rasulihi wọ́n ṣe kèfèrí sí Ànábì sallallahu alaihi wasallam wala ya'tuna as-salata illa wa hum kusala ọlọ́ni irú wọn la ya'tuna as-salata illa wa hum kusala tí àsìkò òun bá tó ìnira ni wọ́n fi máa lọ kírun àwọn mùnáfíkí yẹn gàtẹ́ fi máa dáhùn mọ̀ ní pé tásìkò òun bá tó ọlọ́ni tipátipá ni wọ́n fi dìde lọ kírun kò ara wọn ò ní ṣí láti lè lọ kírun la ya'tuna as-salata ọlọ́ni wọn ò ní wá kírun illa wa hum kusala bí àsìkò òun bá mọ̀ báyìí inú wọn bí wọn ní pé ọlọ́run aago méjì ti tún lò nísìn ọlọ́run láti dìde lọ kírun nísìn ọlọ́run bí wọn bá ti lọ kí nísìn wọn máa wò yẹn ní pé yàn kírun ọlọ́run ní àwọn tó yẹ pé gbogbo tí wọ́n bá ti ń rò bẹ́ẹ̀ sẹ́mi tó yẹ pé ìnira ni wọ́n fi ń kírun wọn ò kírun yẹn tìdùnnú ọlọ́run ní mùnáfíkí ẹ̀sìn náà ọlọ́run la ya'tuna as-salata illa wa hum kusala gbogbo ìwọ náà tara bá ti ń ní tásìkò òun bá tó mọ̀ pé mùnáfíkí ẹ̀sìn ni àfi kó yọkò illa wa hum kusala wala yunfiqun illa wa hum karihun ọlọ́run ní owó tí wọ́n bá ná yẹn wa hum karihun wọn ò ní ná tó ìtọ́lọ́ irú wọn nígbà tẹ́ ẹ bá lọ bá wọn kọ̀rọ̀ tẹ́ sọ pé anakum la ìbùkátà kan báyìí nǹkan kìíní kan wọn ò ní ná àfi tẹ́ ẹ bá mú wọn gbangba irú wọn tán bá rí àwọn àfáà ló dé tán kí wọn dáná àwọn lórí àwọn lẹ́sẹ̀ àwọn láàrin ìgbà yẹn wọn kówó lẹ̀ ṣùgbọ́n tán bá lọ bá wọn lé fún bùkátà ẹ̀sìn kan wọn lè mú ṣéǹjì kan lẹ̀ wọn ò ní mú nǹkan gidi kan lẹ̀ so irú wọn ní máa ń ṣe yùn mùnáfìkì ẹ̀sìn ni wọn Islam ní mùnáfìkì ni nígbà tẹ́ ẹ bá ti lè náwó tọ́lọ́wọ́n bá ṣe wá rí àwọn mùnáfìkì tí wọ́n bá Nábì kó lé sallallahu alaihi wasallam wọ́n pín sí ìhàn bíi 2 sí 3 alákọ̀ọ́kọ́ nù ra wọn òun náà ní àwọn tó yẹ pé al-munafiqun àwọn tó yẹ sí pé alladhina intadharu bi a'dharin wa 'ilalin batila àwọn mùnáfìkì rẹ̀ pé wọ́n sọ fún Ànábì pé a ní lè tẹ̀lé ẹ lọ ṣùgbọ́n kì í ṣe pé wọ́n lẹ́rìí kan nǹkan kan ò ṣe wọ́n kàn sọ pé a ní lè tẹ̀lé ẹ lọ nǹkan tí wọ́n kàn sọ náà ni pé ẹnìkan lórí ń dùn mí kìnní kan ṣe mí a ní lè lọ àsìkò yìí kankan ni wọ́n ẹjọ́ kan ni wọ́n kólẹ̀ wọn ò tẹ̀lé Ànábì jáde sallallahu alaihi wasallam ń bẹ lásìkò yìí náà bẹ́ẹ̀ bá pín sí dẹ́sìn masasi lásán ẹ bá ní kẹlòmíì wá kẹ gba masasi àbí kẹ tún di masasi ṣe ẹjọ́ ni àsìkò yìí ọwọ́ mi ha mo níṣẹ́ kan lóko mo ní kíní kan tí mo fẹ́ ṣe mo ní kíní kan tí mo fẹ́ ṣe kíní kan Ọlọ́run ní irú wọn náà pọ̀ dáadáa náà ni àwọn wọ̀nyí tó yẹ pé mùnáfìkì ni wọ́n kó àwọn ẹ̀rí kan fún Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn tí ó ní lè jẹ́ kí wọ́n tẹ̀lé Ànábì jáde sallallahu alaihi wasallam Ọlọ́run bá wọn sọ nípa wọn ní Suratu Tawba Ọlọ́run ní wa minhum man yaqulu idhan li Ọlọ́run ní ó máa rí inú àwọn mùnáfìkì man yaqulu idhan li ńgbà tó o bá fẹ́ jáde ńlé wọ́n máa sọ pé yọ̀ǹda fún wa má jẹ́ ká tẹ̀lé ẹ lọ idhan li wala taftinni bẹ́ẹ̀ sì ni má jẹ́ kí fìtínà àwọn nítorí pé tí a bá ní ká tẹ̀lé jáde fìtínà àwọn ìyàwó àtàwọn ọmọ tá a fẹ́ filẹ̀ yìí kò sẹ́ni tí ó mójútó wọn kò sẹ́ni tó ṣe kinní kan jẹ́ ká gbélé má jẹ́ ká tẹ̀lé wọn Ọlọ́run ní ó rí inú wọn tó sọ bẹ́ẹ̀ Ọlọ́run ní ala fil fitnati saqatu wọ́n ti wá gbàgbé pé fìtínà kèfèrí táwọn ń ṣe yìí fìtínà mùnáfìkì tí ń bẹ lára táwọn padà kò níwájú Ọlọ́run lálẹ́ kìyàmọ́ ó ju fìtínà tí wọ́n rò pé yóò ṣẹlẹ̀ sáwọn ìyàwó báwọn bá jáde lọ
tó ẹlòmíì ìyàwó àtọmọ mi lẹ́yìn ẹlẹ́gùn ọgọ́dọ̀ lògùn fólúwà ẹ̀ ìgbìmọ̀lọ́ àbálọ kú ta ní òmùjútọ́ mọ́ ọlọ́ni fìtínà mùnáfìkì tí wọ́n ń ṣe tí wọ́n fi jáde yẹn kí wọ́n bá àwọn mùsùlùmí gbèjà ẹ̀sìn kí wọ́n bá àwọn mùsùlùmí jíjà ẹ̀sìn yẹn ọlọ́ni fìtínà yẹn wọ́n rò pé fìtínà ni fìtínà àwọn ọmọ tẹ́ńsáfẹ́ ọlọ́ni alá mo fẹ́ kí o mọ̀ pé fìtínà ti sàkọ̀tù fìtínà gangan ti ń bẹ lára wọn tí ń ṣe mùnáfìkì tán ṣe wa inna jahannama ọlọ́ni náà jahannama lamuhitatun bil kafirin ọlọ́ni náà jahannama nkẹ́kẹ́ ń tá tọ́jú kalẹ̀ fún gbogbo ẹni tó bá ti jẹ́ kèfèrí èèyàn tó ṣe kèfèrí tó ṣe mùnáfìkì ní ìgbà tí ń bẹ láyé ìran àwọn kan nìyẹn ìran àwọn míì nínú àwọn mùnáfìkì nínú àwọn tí wọ́n fẹ́ bá Ànábì jáde sallallahu alaihi wasallam òun ni àwọn tí wọ́n gbìyànjú àti sọ fáwọn ẹlòmíì pé mọ́ lọ ẹlòmíì ò ní fẹ́ ṣe ṣùgbọ́n yóò tún máa tún sọ fẹ́lòmíì pé mọ́ ṣe àwọn àfáàyàn lẹ́ ń lọ náwó fún àwọn tó yẹ pé àwọn ò wúlò àwọn àfáà tí ò dáa wọ́n tún náwó kan fún wọn ẹlòmíì bá fẹ́ náwó ẹ̀sìn báyìí tó bá fi lọ ẹlòmíì yóò ní èló lẹ fẹ́ fún wọn bá ní sẹ́mi ti pọ̀ jù ẹ fún wọn ní 10 mil yóò tún kọ̀ fún ẹni tó fẹ́ ṣe ìwọ ò fẹ́ ṣe ó tún mọ́ ọkọ̀ fẹ́ni tó fẹ́ ṣe nǹkan rẹ̀ ọlọ́ni àwọn ìran bẹ́ẹ̀ ń bẹ nu yẹn àwọn bàbá yín lánàá wọ́n lò gbà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam àwọn ìran kan bẹ́ẹ̀ náà ń bẹ tó yẹ pé àwọn wọ̀nyí ọlọ́run sọ wọn nínú sọ́tà ọba nàbà ọlọ́ni wa qalu la tanfiru fil har wọ́n lọ bá àwọn mùsùlùmí tó fẹ́ lọ láwọn pé ẹ fẹ́ tẹ̀lé Ànábì jáde nínú òrùn yìí kí ẹlẹ́ni lọ di Tabuk kí á lọ ṣe kí ni Tabuk jìnnà o ṣé ẹ ti náà ṣe tí ó gbẹ̀yìn lọ ṣé ẹ ti ní nǹkan tó ṣe ni ẹ fẹ́ tẹ̀lé Ànábì ẹ gbélé yín o ẹ bá lọ wọ́n bá la pa yín àwọn ọmọ yín ta ní òmójútó wọn wọ́n ń gbìyànjú àti kó bá àwọn mùsùlùmí níbi tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam ọlọ́ni wa qalu la tanfiru wọ́n máa sọ fún àwọn mùsùlùmí pé ẹ má ṣe fil har ẹ má tẹ̀lé Ànábì jáde náà rí ọlọ́ni sọ fún wọn bá ń sọ fún wọn kul naru jahannam ọlọ́ni Ànábì sọ fún wọn pé naru jahannam ashaddu harra ọlọ́ni náà jahannam ló tóbi jù níbi gbígbóná bí nǹkan náà ń sáfún náà gbogbo náà ọlọ́ni sọ fún wọn pé náà jahannama tóbi níbi gbóná o law kanu yafqahun tó bá yẹ pé wọ́n mọ̀ ní wọ́n ti mọ̀ pé iná jahannama òun ni nǹkan tó gbóná jù tó yẹ káwọn ọmọ sá fún. àwọn kan bẹ nínú àwọn mùsùlùmí nínú àwọn tó fẹ́ tẹ̀lé Ànábì jáde sallallahu alaihi wasallam nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kí Ànábì tó jáde nílé ibẹ̀ náà là ń bẹ ní tó yẹ pé àwọn wọ̀nyí àwọn tí wọn ó wù àwọn náà káwọn jáde pẹ̀lú Ànábì ṣùgbọ́n aláìní ni wọn ò ní nǹkan tí wọ́n mú dání bí oúnjẹ lákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n nǹkan tán kó lẹ̀ kó káyé kó dọ̀dọ̀ wọn ò tún ní nǹkan tí ó gbé wọn lọ Tàbúkù sì jìnnà kì í ṣe nǹkan téèyàn ń fẹsẹ̀ rìn lọ kì í ṣe nǹkan téèyàn ń fẹsẹ̀ rìn torí pé àlàfo tí ń bẹ láàrin Tàbúkù sí Mádínà bí náà ti kó kì í ṣe ìbá nǹkan bíi 500 à 1000 kìlómítà ọ̀nà tó jìn dáadáa ni. ní báyìí ni àwọn wọ̀nyí ọ̀lẹ ni wọ́n tí wọn lágbára wọn sì lẹ́mìí àti lọ ọlọ́run bá ròyìn tiwọn náà tó yẹ pé wọ́n á kóra wọn lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sọ fún Ànábì pé a fẹ́ tẹ̀lé ẹ̀ jáde ó sì wù wá ṣùgbọ́n a ní nǹkan tá a mú lọ ẹlòmíì ọ̀lẹ ẹlòmíì ọ̀lẹ bíi pé àgbàlagbà tí ò lè rìn mọ́ àgbàlagbà tí ò lè dẹ́ṣigun ẹlòmíì ọmọdé lè tí ò lè lọ ẹlòmíì àìlówó ni ò jẹ́ kó lọ gbogbo wọn lọ bá Ànábì sallallahu alayhi wa sallam lẹ́ni tí ń sunkún wọ́n sunkún lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wá sọ àyà kalẹ̀ fún wọn pé laysa ala du'afa wala ala al-marda wala ala alladhina la yajiduna ma yunfiquna haraj ọlọ́run ní kò sí fún àwọn ọ̀lẹ nínú yín bí àwọn àgbàlagbà àbí àwọn ẹni tára wọn ò bá yá àbí àwọn ẹni tó já sí pé wọn ò ní nǹkan tí wọ́n ná ọlọ́run ní kò sí ẹ̀ṣẹ̀ fún wọn gbogbo àwọn tó bá jẹ́ pé ara wọn ò yá wọn ò náwó lọ́wọ́ wọn ò ní nǹkan tí wọ́n ná àlàáfíà wọn ò lè jáde àbí nǹkan kan ó wù wọn léyìí tí wọ́n ń sunkún torí àmọ́ àìsínú ò jẹ́ kí wọ́n lè ṣe bẹ́ẹ̀ náà ni ayé tá a wà yìí kọ́dà nínú wọn láwọn méjì kan lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú wọn wọ́n wá sunkún bá Ànábì gan náà sọ fún Ànábì gbà ilé òṣìṣẹ́ Ọlọ́run ó wà ká tẹ̀lé ẹ lọ ṣùgbọ́n kò sí nǹkan tá a mú lọ wọ́n sunkún ńgbà tí wọ́n sunkún yẹn nínú wọn á padà sílé ní sunkún ní yan náfìlà níbi ẹkún tí ń sun àti náfìlà tí ń sun ìyẹn ni Eliya bunu Zayd ó padà sílé lẹ́ni tí ń sunkún Ànábì wá sọ fún sallallahu alayhi wa sallam afwan lẹ́yìn tí wọ́n padà sílé tí ń sunkún Ànábì wá sọ fún jọ́ kejì sallallahu alayhi wa sallam pé tọ́ Ọlọ́run ti jẹ́ kó yé mi pé ẹkún tó ń sun mo ti gba tọ́túbà ẹ̀ mo sì ti kà ẹ́ kún àwọn ẹni tó lọ mo sì tọ́jú ládá fún ẹ bí àwọn ẹni tó lọ sallallahu alayhi wa sallam Ọlọ́run sọ pé gbogbo àwọn tí ò lágbára àwọn tí ò ní àwọn tí ò lẹ́mìí àti lọ ayé àfi tiwọn
ayáfi wọn tí ó sì ní sí ẹ̀ṣẹ̀ kan ẹnu wọn òun ni anabi sallallahu alayhi wa sallam òṣìṣẹ́ ọlọ́run fi sọ pé ńgbà tí wọ́n lọ òṣìṣẹ́ ọlọ́run sọ pé inna bil madinati aqwaman òṣìṣẹ́ ọlọ́run ní àwọn kan bẹ nílùú Madina tó yá sí pé ma sirtum masiran tí wọn ò jáde pẹ̀lú wa wala qata'tum tó yẹ jẹ́ pé wadiyan bákan náà wọn ò sì bá wa kó ń lé dépò tí wọ́n bá wa dé àwọn àyè kan lórí àwọn ọ̀nà tí à ń rìn ṣùgbọ́n illa kanu ma'akum ṣùgbọ́n àwọn wọ̀nyí wọ́n ń bẹ pẹ̀lú yín níbi kíni níbi pé àníyàn wọn dáa níbi pé wọ́n sì gbìyànjú pé kí wọ́n tẹ̀lé wa ṣùgbọ́n Ọlọ́run ọba àlékè ọlá òun náà lọ́ba tí yóò kà wọ́n kún ẹni tí yóò tẹ̀lé wa. Ní báyìí àwọn wọ̀nyí tí wọ́n lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam léyìí tí wọ́n ń sunkún tí wọ́n retí pé kí òṣìṣẹ́ Ọlọ́run ọba kó yọ̀ǹda wọn ṣùgbọ́n wọn láǹfààní tí Ọlọ́run ṣàforíjì wọn Ọlọ́run mójú kó wọn. ìtumọ̀ ẹni pé gbogbo ẹnikẹ́ni tóun náà ò bá ní àmẹ́nìyàn kò dáa kó sì mọ ṣalápá tètè àti dásí tọ́lọ́run tó bá ti ń ṣalápá tètè àti dásí tọ́lọ́run pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọba Allah Ọlọ́run ọba ó ka ẹkún ẹni tí ń ná ó bá ilé alkiyama lẹni tó ń ná ó sì mọ gbẹ̀san bí ẹ̀ṣẹ̀ tó ń ná tó bá di alkiyama nítorí bẹ́ẹ̀ àni tó bá sì fi àná ká má dààmú wọn. Eléyìí ni díẹ̀ nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ kí Ànábì ó tó kó lé lọ síbi gazo Tabuk insha Allah ta'ala pẹ̀lú yọ̀ǹda lẹ́dọ̀ ọba Allah tí Ọlọ́run bá ti yọ̀ǹda ká pàdé ńgbà mi a máa tẹ̀síwájú nípa kíni nípa ọ̀rọ̀ tí à ń bá bọ̀ nípa gazo Tabuk ìyẹn ni ogun tí Ànábì jà gbẹ̀yìn tí ó jà ní ọdún kẹsàn-án tí ó ṣe Ọlọ́run bá délùú Mádínà nínú oṣù Rajab tí a mọ̀ sí oṣù keje tí ń ṣe oṣù ojú ọ̀run àbí Allah subhanahu wa ta'ala ìbáyìí tí àwí kó gbà ní ìbádà lọ́wọ́ wa báyìí ṣàdúrà fáwọn aláàjì wa níbẹ̀ aṣàdúrà fáwọn parí kọ́nà kó wà pẹ̀lú wọn subhanaka Allahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahil hamd, Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillah.